ẹ káàsán gbogbo lé season wà lókè látòrí Oduduwa ti rédíò. Ẹ jẹ́ bá wa lọ mẹ́mà tẹ̀lé wa lórí Facebook, TikTok, YouTube wa ó ṣe pàtàkì. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Ní oríkìní ìṣẹ̀lẹ̀ nínú ilé ẹ̀sìn Kristẹni. Ẹ gbọ́ tí ẹ máa gbọ́ sìn tí pásítọ̀ èdè àwọn àtọ̀hún rẹ̀ àwọn Ìgbò ló sọ ló ti ìwé lẹ́wọ̀n gbé ṣẹlẹ̀ tó sọ fún wọn pé kán fi ẹnu kò ẹnu. Before Sunday. Ìfẹ́ bèrè ni pé ṣé ìyẹn ló kàn nínú ọ̀rọ̀ tí a wà? Ṣé kò yẹ kí àwọn pásọ̀ dá sí ọ̀rọ̀ pé ìyà tó ń jà àwọn èèyàn wa, owó tí ò sí, iná tí ò sí, omi tí ò sí àti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn? Ǹjẹ́ rí pé ẹ̀sìn yẹn ó ti di nǹkan tó yẹ pé ó ti wá bò wá lójú pátápátá? Ó yẹ pé àwọn tó ń ṣe ẹ̀sìn náà sọ fún àwọn èèyàn kan máa fi ẹnu kò ẹnu. Ṣé ìyẹn ló kàn sìn? Báwo lè ṣe rí sí o? Ẹ bá wa dá sí, ẹ ṣeun.